Ẹ kálẹ́ gbogbo ẹ̀yin lólùfẹ́ mi, Adéọmọdé lórúkọ mi. Mo fẹ́ ká jọ jíròrò lórí nǹkan kan. Nǹkan yẹn ó jẹ́ nǹkan tó ní ìtumọ̀ sí mi. Mo mọ̀ pé ó máa ní ìtumọ̀ sí ẹ̀yin lólùfẹ́ mi. Mo máa ń wo àwọn nǹkan tí wọ́n ní agbára. Yálà Ọlọ́run ló fún wọn lágbára yẹn tàbí ó níbi tí wọ́n ti orí bọ̀ tí wọ́n ti lọ gba agbára yẹn. Wọ́n á máa rí pé ẹlòmíì nínú wọn a máa fa agbára yẹn ní ọmọ orogún ẹ̀ lára. Ẹlòmíì nínú wọn ó máa fa agbára yẹn a máa fi ní aládùúgbò ẹ̀ lára. Àwọn ọmọ tó bá jẹ́ kó ṣoríire ládùúgbò wọn, wọ́n máa fi agbára yẹn wọ́n máa fi fà wọ́n sẹ́yìn. Ṣùgbọ́n ọmọ wọn á wá máa ráre kiri. Wọn wá wò pé kí ló dé táyé àwọn ò ṣe lo agbára yẹn láti fi ran ọmọ àwọn lọ́wọ́ kọ́mọ wọn lè ṣoríire. Ọ̀rọ̀ yẹn dàbí èèyàn tó dúró sí ẹnu ọ̀nà tó ní òun ò fẹ́ gbà kẹ́nìkan wọlé tàbí kẹ́nìkan jáde kó rántí pé òun náà ò ní kúrò lójú kan. Nígbà tó bímọ táwọn ọmọ ẹ̀ tí wọ́n wà nílẹ̀ ó dẹ̀ ní agbára, àbí mi mọ̀ bí ẹ understand mi, ó dẹ̀ ní agbára, mi ì fẹ́ mọ ibi tó ti lọ gba agbára yẹn. Kí ló dé tó lò ó pé káwọn ọmọ ẹ̀ fi ṣoríire? Ṣùgbọ́n o lè fi agbára yẹn kó fi fọmọ ẹlòmíì sẹ́yìn, o lè fi agbára yẹn kó fi hàn ọmọ ẹlòmíì lé mọ̀. Kí ló dé tẹ́ ẹ̀ ní alágbára yẹn tẹ́ ẹ̀ lè ronú ná pé kẹ́ ẹ máa fi agbára yẹn uplift àwọn ọmọ yín? Ó máa jẹ́ àǹfààní fẹ́yìn náà náà lọ́jọ́ alẹ́ yín. Tó bá fẹ́ di ya governor, tó fẹ́ di ya president, tó fẹ́ di ya house of rep, tó fẹ́ di ya minister, agbára tó níyẹn má fi bá tọmọ ẹlòmíì láyé jẹ́ mọ́. As in, it's just a question. Kí ló fà gan tí wọn kì í fi ronú dé level yẹn? Ṣùgbọ́n nǹkan tó kọ́ máa ń wá sórí wọn ni pé jẹ́ káwọn fagbára yìí káwọn fi já ẹnìkan kulẹ̀. Why? Kí ló fà? Okay, let me ask you guys, kí ló fà tẹ́ fi máa ń ṣe bẹ́ẹ̀? Ẹ̀yin tẹ́ ní agbára ìka yẹn, kí ló fà tẹ́ fi máa ń ṣe bẹ́ẹ̀? Ẹ rántí ọjọ́ alẹ́ yín àbí? Àwọn ọmọ tó yẹ kó wúlò fún lọ́jọ́ alẹ́, fagbára yẹn ràn wọ́n lọ́wọ́ náà. And you have the power. You have the power. Ẹ lọ ronú. Ẹ fagbára yín, ẹ fi ran àwọn ọmọ yín lọ́wọ́, ẹ má fi bà tẹlòmíì láyé jẹ́ mọ́. Adéọmọdé lórúkọ mi, ẹ bá mi follow page yẹn, Adéọmọdé backup, ẹ bá mi follow ẹ̀. Òní ẹ̀ ń wò lójú ìwòran mi yìí, òní ẹ̀ ń wò yìí, yes. Page yìí ti ní issue, so but ẹ lọ bá mi subscribe, ẹ lọ bá mi follow new page mi, Adéọmọdé backup. Ẹ má dẹ̀ gbàgbé láti subscribe sí YouTube channel mi, Adéọmọdé lórí YouTube, Adéọmọdé TV. Ó dàbọ̀.